so ilé ayé tí ayé bá ti lè ya máàpù ẹ má yẹ káyé rí máàpù ẹ ya ìyẹn ló máa dìmú láàárọ̀ yìí lọ mú ẹyọ kan yẹn láàárọ̀ yìí má jẹ́ kí ayé lè explain ẹ jẹ́ káyé máa sọ pé ọ̀rọ̀ má nìyẹn gan tiẹ̀ yé wa ìgbà ló ṣẹ́gun ayé tọ́rọ̀ ayé ẹ bá ti yí àwọn ènìyàn wí kó pa á. Mathematics tí o 0 tí o get answer kí ló máa ṣe fún àwàdà fílẹ̀ ni eléyìí tó bá get answer ńkọ́ wọ́n máa fún ẹ ní mark má jẹ́ káyé get answer lórí ọ̀rọ̀ ẹ olúpẹpẹ àjà mo ní ìdí èèyàn 10 péré mo fẹ́ ká sóore láàárọ̀ yìí mo ń lọ sí ṣọ́ọ̀ṣì lénìí ó pẹ́ tí mo ti pín owó mọ́ ní ṣọ́ọ̀ṣì a fẹ́ pín 200,000 fún àwọn 300,000 la máa ń pín fún àwọn aláìní every Sunday but ó pẹ́ tí mo ti gbowó yẹn mọ́ but lénìí ohun mi ká gba owó yẹn ká pín fún àwọn ènìyàn ìwọ tó bá nígbàgbọ́ nínú oore ṣíṣe account number tẹ́ máa sanwó yẹn sí lélẹ́yìí 3400 31258 First Bank ẹ̀yin olówó tẹ́ bá wà níbí ẹ̀yin olówó mẹ́ta ẹ sanwó yẹn 100k tàbí 50k so ìwọ tó bá nígbàgbọ́ pé ká máa sóore torí nǹkan tó gbé ọba Solomoni débi tí mo wà yìí oore ni oore bá mi lọ́wọ́ jọ gan seriously kì í ṣe gbogbo èèyàn lóore ṣíṣe bá lọ́wọ́ jọ but ibi tí mo wá wíìkì sí mi ò kì í sóore fẹ́ni tí n bá mọ̀ ẹni tí mi bá mọ̀ ni máa ń sóore fún ìwọ tó bá sún mọ́ mi o ò lè róore kankan gbà lọ́wọ́ mi tí bá dẹ̀ ti sóore fún ẹ mo máa jìnnà sí ẹ o ti gbọ́ kọ́kọ́rọ́ yẹn mo ní kọ́kọ́rọ́ burúkú lọ́wọ́ o gbọ́ tó bá sún mọ́ mi èdìdì burúkú èdìdì ńlá mo fẹ́ gbé fún yín láàárọ̀ yìí o.